أعوذ بالله من الشيطان الرجيم. lábẹ́ bẹ́ẹ̀ kí sẹ́ẹ̀tì bàbá wa ìmáàmù ọ̀fà wọ́n máa kó. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. عن تذاكر جيراني بذي سلم ما زجت دمعا جرى من مكلة بدم محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدم يا محمد صلى الله قد اصطفى المصطفى من مصطفى وصفى والمصطفى وصفوا من أجل قرباء يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم يا محمد نحيي من إلى الإيمان دلا نحيي من على الإرشاد ظلا لا لا إله إلا الله محمد يا رسول الله الله يقول لكعبة الحنفاء مالا نهيئ قبلة العباد والله نهيئ منطق الفصحى المعلى فصوت قوله داء تجلى لا لا إله إلا الله bàbá ewì dáadáa. لا إله إلا الله ewé igi tí o bá ti wí njọ́ kan yóò jábọ́. الله bẹ́ẹ̀ jábá kọ̀ tí o bá ti wí njọ́ náà ni ó bá wọ̀ lọ. الله la ilaha illallah. لا إله إلا الله àràfíà méjìlá ni déédéé oṣù méjìlá muhammadu rasulullah méjìlá الله عليه وسلم tá a bá dàpọ̀ di 24 wákàtí tó wà nù ọjọ́ kan nù la ilaha kálímà rẹ̀ méje ni déédéé ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ ni tó bá fẹ́ gbà gbogbo tá a bá ń pè ètè ó mọ kan ètè ká tó di pé ṣùgbọ́n la ilaha illallah ètè rẹ̀ gbọ́dọ̀ kánra wọn ọtún lè panu dé. ọlẹ yanu. bọ́ọ̀ bá tún wá gbà ẹ lọ mú igbá ẹ ṣe gbẹ́ ní ke o igbá o sẹ́tìmọ̀tì ń jẹ́ gbá èyí tí ẹ máa ń fáwọn ẹ wá jù sódò kò gbọdọ̀ lọ sírètì yóò kọ̀ sí báyìí la ilaha n ní yóò mọ̀ wí tóbi débi tí ń lọ yóò mọ̀ wí lọ bá. فكن مع القوم حيث كانوا bẹ́ẹ̀ ni ولا تكن دونهم
فتشقى. ẹ dákun sílẹ̀ ò dagun. ما شاء الله. ilé yìí kọ́ bàbá ní ilé yìí kọ́ kò dagun búdù sáńbẹ tí ó wù wọn ní ẹjọ́ kó wọn. àṣé àwọn tá a náà ṣe súfì àwọn náà ní fìtínà tíya kálukú ní tiẹ̀ lọ kí ló lè fàájà mi kájọ pànábì. sallallahu alaihi wasallam. tùmí sílẹ̀kà táwọn fi ń pèlú yàtọ̀ salli ala Muhammadi. sallallahu. fàyà rabbi bi asrar salati. فيا ربي بأسرار صلاة الفاتح. salati lè fà tiẹ̀ nìkan kọ́kọ́ sọ́mọ̀ ló ti já wa. tùmí sọ́mù sì dín ní fún. فيا ربي. olólùwọ̀n fún mi lẹ́sẹ̀ láti tèmi sọ̀rọ̀tì Ibrahim yà ń bẹ ó lọ bẹ́ẹ̀ nùránìyà nùkṣẹ̀bẹ̀ ó lọ bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ ó ní fún mi ní tèmi tí mo fi pe ànábì sámà ó jáwọ́ báyìí ni. بأسرار صلاة الفاتح. bẹ́ẹ̀ bá lọ́lọ́ wù nǹkan lónìí bàbá kò sí ní tí ò létí Umar ibn Abdul Aziz ìlú tó ti lọ ṣèjọba odò bẹ́ẹ̀ máa gbé yẹn lọ lọ́dọọdún ọmọge sì ló gbé ọmọge tó fàìn. ló bá dé lodò bá tó ń kún ní ọba lódò yìí ló fẹ́ gbé yẹn ó ní kò tó kó gbé yẹn ó lè máa mú pépà ló bá kọ́ ó ní èmi ò ní dọ́dọ̀ odò ó bá ní ìwọ odò yìí kápẹ́ lọ́nà ló dá ọ máa sàn bó ṣe yẹ kó máa sàn kápẹ́ níwọ̀n lọ nira rẹ máa sàn mọ́ bẹ́ẹ̀ ṣe jùwé sínú omi nù odò sì gbọ́ ló bá sàn lójú ẹsẹ̀. zọlọzọlọ sẹ́wọ̀n tó lè kó rábì ẹni bá lọ́nà súnmọ́ kò sí tí ó bá sọ̀rọ̀ tí ò ní dáhùn. lọ́bẹ̀ àti làdàwíyà. radiyallahu ta'ala anha. tí mo ń pè àbíbí àbíbò lọ wí Masha Allah. dámi lóhùn. يا حبيب القلوب من لي سواك. ọlọ́run dákun fún alálùbáríkà rẹ̀. ارحم اليوم مذنبا قد أتاك. alálùbáríkà rẹ̀ bí àti làdàwíyà. أنت سؤلي وبغيتي واعتمادي. síbò ní sọ fún ilé àná pẹ́yìn obìnrin ẹ̀sìn wọn lè ń jọ ẹ́ lójú tẹ̀sìn tó fi mú ọjọ́ oorun fọ́kọ rẹ̀ pé ẹ̀mẹ́ta lọ́sẹ̀ là máa ṣe ìwọ àti ta ni. ojoojúmọ́ wákàtí ìṣẹ́jú. قد أبى القلب أن يحب سواك. ìwọ wa tẹ́wọ́ sí mi ọlọ́ ti pọ̀ jù kí ló tó lọ sí ilé ọkọ rẹ̀. ṣeun bó o lórí ọmọdé. يا مني وسيدي وسروري. yorùbá lè mi dáadáa. على شوقي yorùbá lè mi dáadáa. متى يكون لقاك. níbi ìtànúùrù kódà kó ṣe lórí àrò lọ́kọ̀ rẹ ti pè ọ́ tó wà ní kíchìn ló bá ní ọ̀pọ̀ àdìdì ọ̀rẹ́ náà kó sáré dìbò náà náà. ليس قصدي من الجنان نعيما. èmi lè fi ń pè ó wá ní èmi ń ṣe kẹ̀kẹ́ bí ká súnmọ́ rẹ ní ò bá wúlò ní ádámù ọ̀sẹ̀ lálìjẹ́ náà ta ló kọ́kọ́ ṣe rí wọ́n tún wọ́n ò ṣe rí lójú rẹ̀ tá ń kọ́ pé ó lọ sí ọlọ́run tí ò fẹ́ kí wọ́n súnmọ́ ra wọn ó ṣe dáa tí wọ́n kì nǹkan bọ̀. wọ́n kọ́ èèyàn bí ẹ ṣe jẹun wọ́n kọ́ èèyàn bí ẹ ṣe wọṣọ ta ni ó kọ́ rí bí ẹ ṣe súnmọ́ bì ilé àwọn ọlọ́ọ̀ni máa ṣe náà ni talẹ́rí tó wá fi sí ojú rí pé ojú rèé ojú ní í sùn mọ́ talẹ́rí tí ń bá etí lò pọ̀ ẹ̀rí bóde lẹ́yìn ti dàrú nù ni. غير أني أريد أن أراك. ليس سؤالي لا ليس سؤلي dàbí náà. من الجنان نعيما. ẹ jẹ́ ń kọ́ òbí lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ń kọ́ ilé ẹ̀kọ́ lónìí kẹ́ gba wá sí lọ alẹ́ tanur lọ alẹ́ kọ́tàt kódà kó ṣe pé lẹ́yìn cat kíni tí àwọn òyìnbó máa ń gùn tí wọ́n máa ń so máa sí i lọ́kọ̀ rẹ ti pè ọ́ wọn ò bí ọ̀dà àkọ́kọ́. òun náà wá kíá ni ẹ yóò ń bọ̀ níbi dáadáa
jókòó ọtí náà lójú ọkùnrin wọ́n ti ń wọ látẹ̀kẹ́ mọ́ náà rọ́mọ́ ọlọ́run níjọ́ tẹ̀lẹ̀ lójú wọ́n ti ń ṣẹlẹ̀ ju ọlọ́dàkùn ọtí náà ró púpọ̀ jù lójú mi ni wọ́n ti ń náà rójú bí ṣe ń náà ró ní kankan ṣẹlẹ̀ ọlọ́run níjọ́ tẹ̀lẹ̀ lójú báwọn. غير أني أريد لأراك. Yorùbá ló bí dáadáa jẹrẹ. صلى الله عليه وسلم. àwọn obìnrin ń kọ́lẹ́kọ̀ọ́ lọ́wọ́ kí ni ṣe ń tẹ̀ kàrà gógó kí ni wàhálà rẹ̀ tá n pé kì í so oúnjẹ nìkẹ́. Albahiji rọ́ọ̀bì àtúndàdàwí ẹni rọ̀bí Allah ta'ala رضي الله تعالى عنها. sọ bẹ́ẹ̀ dáadáa. رضي الله تعالى عنها. ó lẹ́sìn débi téèyàn lẹ́sìn dé àmọ́ kọ ìlàdánwò rẹ̀ mo fẹ́ kọ́ obìnrin ó gbọ́ ẹ̀yọ́kùnrin sí mi kí ló dé tàn bó ha ẹ jí wọ́n pọ́n tí ń sọ fún ẹkẹ ẹ mọ ilé ẹni tá a wà yìí ni. ó dáa ọ́ lálùbárí kan ó tó bá. rọ́ọ̀bì ó ti dàdà wíyà ọkọ rẹ wá ń ṣe kí ni jẹ̀mọ́ ń mutí ẹ̀dá mi lóhùn kí mo lọ́kọ rẹ ń ṣe kì í wá mu díẹ̀díẹ̀ yóò mú para ni yóò mú tí ó yàgbé ara bàbá sẹ bínú yóò wá lọ bá nbi tó sùn sí a ní mo gbà ọ́ ní kádàrá mo gbà ọ́ láyàn mọ́ yóò wá gbé wálé yóò máa fọ́ láàánú rábí obìnrin gidi bó la yẹ ọkọ tiẹ̀ bó ló bàjẹ́ dé tó fi sú ọ. ẹni tó kọ tiẹ̀ wú yányán ọtí ní imú bàbá olùkọ́ni àgbà ìmú tí ni Yorùbá nàbì dáadáa ìta amáyà níjọ́ tọkọ rẹ̀ ò ní mu tí wọ́n mọ̀ pariwo mọ́dàkùn torí ọlọ́run mọ́jọ́ ọlọ́run orí ọlá láìda níjọ́ tọkọ rẹ̀ wà ní mu tí wá bì ó wá mú ìbòrí rẹ̀ báyìí tí fi ń sin lọ ó wá fi nù lẹ́nu ó ní wọ ọlọ́run bí mo ṣe nu ẹnu rẹ̀ bá mi nu ọkàn rẹ̀ njọ́ náà ni òun tí mọ̀ kí ló ti ìbọ́kọ̀ rẹ sásọ owó ọbẹ̀ tí ò rí filẹ̀ lọ káàrán sùn ọkọ ní ẹ̀fẹ́ já sí ni onísàárà ni ẹni lówó ọbẹ̀ ló lẹ́jà ọmọ ẹ̀ lọ wọ́nu akuri tó kọ́lẹ̀ rẹ̀ sọ̀kọ́ ti ní kó gba kámẹ́rà lẹ́ẹ̀kan wọ ẹ̀bẹ̀ ní àgbàlá bó lọ wí jèrè. Laisa su'uli. Ibi tí ọ̀rọ̀ ti ń wá ẹ̀yin lẹ fi ń ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ máa ń pààyàn díẹ̀díẹ̀ ni kidney àti liver ibẹ̀ ni máa ń sọ̀rọ̀ àti fùkú lọ́rọ̀ tẹ́yìn fi ń ṣeré o kó tó sọ̀rọ̀ kó tó rò kó tó yéèyàn mílíọ̀nù lẹ́ẹ̀kan náà ọpọlọ ti lọ́ra wọn láì máa yé ìgbà. Now Minali jinani na'iman. bí ibà ṣe àwọn tọ́lọ̀ ń dá àti tí wọ́n máa yí ọ̀rọ̀ àwọn tí lẹ́tọ́rà ti ń fún lówó ọ̀rọ̀ mélòó ni ẹ ń sọ tí wọ́n fi wákàtí sanwó wọn àwọn ọlọ́run náà ń san fún wa bí ìbá ṣe àfáà ẹni tó lè lẹ́kítọ̀ di bí 100 ọdún tí kò tí ní fẹ́ ya wèrè òsì àmọ́ àwọn àfáà bẹ́ẹ̀ bá ṣe ń pẹ́ sí ni máa ń dá fún ẹ sí ìmọ̀lẹ́ ló máa pọ̀ sí ń táwọn fi jù ọlọ́run wọ́n sì rìtáyà àfáà àgbàdọjọ́ kú ni bá àjọba bá lù ọ̀tọ̀tẹ̀ ń gbọ̀n bẹ́ẹ̀ ẹ máa lọ ní wọ́n á fún un láago máa wo iye tó kù tó lò láyé rẹ̀ wọ́n wo mọ́lẹ̀ nù gbogbo owó pẹ́ńsẹ̀ kò lè fi sin tó dáa mọ́ wọ́n ti lò kọjá géèjì rọ́ọ̀bì àtúlẹ̀ àlẹ́wíyà ọ̀rọ̀ rẹ̀ mo fẹ́ sọ táwọn ọkùnrin òjé ń sọ láwọn àṣìkan bá ń pèrún Yorùbá nẹ́bì mọ́ ẹ jọ̀kọ́ ó wá gun orí ilé méjèèjì ó gun orí ilé báyìí ó wá níbi ẹ̀ṣẹ́ dán la ilaha illallah rábí bá yọjú ó ní kò rírun pé wọ́n ní bò lọ ní ó pè é ó ní ẹni ó bọ́lẹ̀ kí n bá yín pè é rí bọ́lọ̀ tí jẹ́ ló bá gun kínní yẹn lọ sóró bí wọ́n bá wọ́n ṣe níbi ẹ̀ṣẹ́ dán la ilaha illallah kínní kan wọlé kánà ní gírírí wọ́n ní gbogbo tá a bá gùn tá a bá dá ọkọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ mì. ọwọ́ lọ lókè sòrò ọ̀pẹ àlá kó wó lẹ́ẹ̀kan náà ìwọ lọ kó bára rẹ̀ gbé sòrò síwájú báyìí wá fi àlá òkò lu Allah Allah
Allah yóò kọ́kọ́ mọ̀ mí má taari ẹ yóò wọnú rẹ nísìn bẹ́ẹ̀ yẹn gbógun tí ọmọ sàṣì ọlọ́run ni ọmọ pè tọba gbọ́ gbì òun ló ṣubú lẹ́yìn bó lọ wí jèrè. ضيعني أريد أهل أراك. gbogbo èyí mo fi kí ọ̀rẹ́ wa Khalilur Rahman kí wọ́n ẹ̀sìn wá bẹ̀rẹ̀ wá sí nísìn. إلى الله فاسكن ودع من تراه. àbí kí ọmọ bẹ̀rẹ̀ wá sí mọ́. فما لمريد دونه من سكن. a sì fẹ́ bẹ̀rẹ̀ wá sínú. دايل كل tí mo lè bẹ̀rẹ̀. وأنس به. تبارك ọ̀nà Allahu Akbar. Allahu Akbar. inú rẹ̀ dùn àbí ó dùn? inú rẹ̀ dùn àbí ó dùn? Ó dùn. ẹni bá lélẹ̀ yìí ò dáa ó wáyé wá sẹ̀sìn nù. ọ̀ lè jó níwájú ọlọ́run táńtó tọ́lọ̀ ọ̀ lè mí fọ́lọ̀ ọ̀fẹ́ mi fún gbèsè tẹ̀wọ́ ara wọn eléré ẹ̀ máa mi bi táyà Toyota ẹ̀ mọ̀ sí ẹ̀ dáradára wájú ọlọ́run yẹn ti mì tani mo lè jó wájú rẹ̀ mọ́ ní sè kí ni ò fún mi mo tó tún sọ kí ló fẹ́ gbé kalẹ̀ èyàn lè lówó rẹ̀ gẹ̀ẹ́dẹ́ bí yẹn bá ti lówó nù ìwọ lè kọ́lé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tá a bá ti jẹ ọkọ́ láńlọ́ọ̀dù ní á ọ̀lẹ́ ní mọ́tò 50 tí n bá ti rà kan tèmi di ó náà lèmi náà wọ́n tàbí òtẹ́ ọba sì bímọ 1 million tí n bá ti bí ìjẹ́mi náà ránṣẹ́ adìbàbọ̀ ọmọ náà nù báyìí ṣe wà nù wọ́n yé tẹ̀rọ olówó lọ́tọ̀ wọ́n yé tẹ̀rọ olòṣì àjọ̀rọ̀ gé ẹran Ṣàngó ni ààrẹ ni Yorùbá lómi dáadáa náà. ọlọ́run lọ lé ní tínú rẹ̀ ó máa dùn ọ̀nà Allahu Akbar káwá bẹ̀rẹ̀ wá sí dámi lóhùn. A'udhu billahi minash shaitanir rajim. bí bá ti gbọ́ àwùjọ àṣẹ bẹ̀rẹ̀ wá sí náà. Bismillahir rahmanir rahim. ìyàwó. Wa bihi nasta'in. ó sì wí àwùjọ bí lẹ́yìn ẹ̀ tí ẹ̀ gbá lẹ́nu ẹ̀ rárá. أعوذ بالله من الشيطان الرجيم حامل بسم الله الرحمن الرحيم. ọlọ́run ó jẹ́ aṣoríire kí la wá sí lóru òní jàmá èmi wá aṣoríire ń tèmi ni o. ألا إن أولياء الله mo sì gbà pé mo ti sọ orí ilé ń tèmi. لا خوف عليهم pírẹsidẹ́ǹtì wa. ولا هم يحزنون. tó o bá gbàgbọ́ wà nú àwa olóríire. Allahu Akbar. Allahu Akbar. torí amọ̀ra wa olóríire amọ̀ra wa rọ́ì ìwòwì amọ̀ra wa àwọn olóríire mọ̀ra wa wàláì amọ̀ra wa olórí ìbú mọ̀ra wa wàláì wọn mara àwa olóríire mara wa wàláì amara wa àwọn olóyìnbó mara wa wàláì wọn mara àwa olóríire mara wa wàláì amara wa olóyìnbó mara wa wàláì wọn mara wa. ẹni bá ti lélẹ̀ yìí ò dáa kò sínú olóríire ni. wọ́n lẹ́ni tí yóò bá soríire nǹkan méjìlá ìlara rẹ̀. ẹni kí lè àkọ́kọ́ ó ní dharu tadbira wal ikhtiyara tó bá ti ní ó dáa fún ìbá sì sèmi sọmọ aráfá ló yẹ kó wá lọ Mọ́kà bọ́ ọ bá ti lè ro ọ̀ sínú oríire mọ́nà wal ikhtiyara èmi ni hamil dáwà wá gbé fáwọn èèyàn ó lọ ju mọ́ríkàsì lọ ni ń lọ awọ́rò jọun lọ́wọ́ àná tó wé lónìí yàtọ̀
ẹ̀mí rẹ ti kó virus ọkàn rẹ gbọ́dọ̀ ọ̀rẹ́ tí àgbákò nà tó bá ti lògo kì í ṣe lásán. lófin ní fa àrífù àádẹ́kà mi là á là wà mí láwọ́. sabakat makadiru ilahi wa hukimu. ìdájọ́ Ọlọ́run ti gba wájú ẹlẹ́jọ́ bèrè 100 meters lẹ́ẹ̀kan náà tẹ́jọ́ gbé lẹ́ẹ̀gì kan náà ẹnìkan ní òkòkò débi okùn lásìkò tẹ́ bẹ̀rẹ̀ sí ní sáré ẹlòmíì ó kọsẹ̀ yóò ṣubú yóò rẹ̀ ẹlòmíì kò lè sàmọ́nù ẹnìkan ní òkò débi okùn ẹni bá débi okùn síbẹ̀ ẹjọ́ gbéra ni ó ti dùn yín lọ́nu ẹni bá jù yín lọ ẹgbà fún ọgbọ́n ló dá ni o iṣẹ́ ló fà ní o àǹtú ló mu ní o àlójù ọlọ. sabakat wọ́n ti bá a níwájú náà. makadiru ilahi wa hukimu. bẹ́ẹ̀ bá yóò bá nàbí ní tètè dákẹ́. fa'arih fuadaka lillahi wa millahu. ẹ kú kádàrá ẹ kú bẹ́ẹ̀ ti yàn án àáfàá bàbá rẹ kí ló kan lọ́hùn àmọ́ iye ọmọ àáfàá tó wà lábẹ́ eégún. tẹ́ lèmú kìkì tẹ́ ká ẹ̀kú báyìí tẹ́ bọ́mọ lèmọ́mù lábẹ́ ẹ̀kú. bàbá àwọn àgbà Sheikh Nasir bàbá Sheikh Murtada àlùbáríkà wọn ló wá ràn wọ́n ẹni bàbá rẹ̀ kí ó tó wá dà àáfàá àlùbáríkà tá ràn. ọmọ eléégún ọmọ ńlá yẹ̀wù bóyá lọ wíjẹ. sabakat nígbà tọ́lọ́hún ò fẹ́ kó kan tó bí ó parẹ́ ó fi ń sìkí ọ̀wọ́n ni bẹ́ẹ̀ lómi náà bí bẹ́ẹ̀ ti yà ní. ṣùgbọ́n bàbá yìí dààmú àfẹ́kọ́kọ́ rẹ̀ ó parẹ́ jáde kọ́ máa fi rántí rẹ̀ kò jù bá ń lọ. á gbé obì lálẹ́ hu obì jù wò ó hù náà kí ló kàn án pẹ̀lú lálẹ́ hu àlóbì hù obì lóbì jẹ́ àsìjẹ́ ó ṣe é jẹ lẹ́nu kí wàhálà tiẹ̀. makadiru ilahi wa hukimuhu. Ọlọ́run mà káre Allah tó fi ń sìnkí ọ àwọn tó bí. Allahu akbar. ó ṣeun tí ò jájá oró lé ẹkùn yín tó bá ro kò sẹ́ni tí ó mọ̀ Ọlọ́run ó ti ro láì mọ iye àyè. wọ́n máa ní bólóde òkú òde abẹ́ náà lè gbẹ́gi wọ́n bí ọmọ tó lè rò ní. Ọlọ́run mọ̀ jájá oró lé ẹkùn mùsùn ní òróbò mi ajá gan tó tóbi mùsùn àtọ̀ fún. Sabakat makadiru ali. ẹ̀yin tí wọ́n ń bẹ ní náà. Naam. ẹ dá mi lóhùn. event gbogbo tó bá ń ṣẹlẹ̀ ẹ má wo ohun tí ń ṣẹlẹ̀ o. Ọlọ́run tó kọ́ ni ẹ wò. Allahu akbar. ẹ má wo ohun tí ń ṣẹlẹ̀ o. Ọlọ́run tó kọ́ ni ẹ wò. Allahu akbar. hamilu daa. ẹ̀yin kọ́ kódà tó bí yín kọ́ Ọlọ́run ni. ntọ́lọ́run fẹ́ kẹjẹ lẹ́jẹ̀ àgbàtẹ́ lẹ́dàlẹ́dà ẹ̀ àti kékeré mọ́ ṣe bẹ́ẹ̀ ń sẹ́ àrọ́ mọ̀ká bá a bomi òun náà lọ́mọ bó lẹ́sìn ránṣẹ́ ẹrù àgbàdé nù. àkọọ́lẹ̀ Ọlọ́run ti kọ́ ó ti ṣáájú kọ́lọ́run tó dá wa fún 50,000 years tọ́lọ́run ó dá ayé ló ti dá àkọọ́lẹ̀ kò sẹ́ni tí ò mọ ẹni tó ṣàgbà rẹ̀ Ọlọ́run gan sọ fún wa ó lẹ́yìn tẹ́ wà láyé wọ́n bí Ọlọ́run ní ọdún mélòó lọ ìṣàgbà wa mo mọ ọdún tó mi ìṣàgbà ìyàwó mi nísìn àtàkọ́ bíi mi ọdún mélòó gan Ọlọ́run fi ṣàgbà wa ẹ sì ní òsì ó níyè ó níyè ọdún tó Ọlọ́run fi ṣàgbà wa tí yóò bá mà ní ọ dákẹ́. bàbá àgbà n fẹ́ kétí àwọn èèyàn ya díẹ̀ ni wó lọ wí jèrè. fa'arih fuadaka minlala wa minlahu. ẹni tó bí Ọlọ́run ní tí n bá fún ọ lésì ọ lọ béèrè tí n mọ̀ èsì nǹkan méjì sì lèmi ò lè fọ
èmi ò lè fèsì nǹkan méjì bẹ́ẹ̀ bí ọlọ́run kò ní dáhùn bọ́lọ̀ ṣe nímọ̀ tó àlè pé ò nímọ̀ nǹkan méjì àmọ́ kò ní dáhùn rẹ̀ ńjẹ́ wo ni ti ń jẹ́ ọlọ́run kò lé sí ìjẹ́ wo lọ́la rẹ̀ ó tán kò lé sí nǹkan méjì tọ́lọ́run ò ní dáhùn ìyókù lè dáhùn. ó wá ní wọ ọlọ́run ọdún mélòó lọ ìsàgbà wa ọlọ́run ọmọ béèrè tó le tí n bá dáhùn ọlọ́run béèrè tí n mọ̀ túmọ̀ rẹ̀ jí wọ́n fún ọ lésì. bàbá iye ọdún tó lọ fi ìsàgbà wa ẹ fẹ́ gbọ́ lónìí nílùú Abidjan tí wọ́n fẹ́ gbọ́ ọdún tí ń rù ú ká àsábìjàn ní ti pọ̀ kalẹ̀ bó o lọ rí ọmọdé. وأرح فؤادك من ليل ومن لو Al-Arabi adabi hundia àbí kíyàwó àfáàyè onísùúrù bá ẹ jọ máa táàkà ẹ wà ní ẹ sàlùbáríkà ẹ nípa ọrùn sheikh ọlọ́run ńgbà tí ń bẹ bí ń ṣe ń bẹ gbogbo ayé àsán omi ni ayé tí ń bẹ lómi fún ẹgbẹ̀rún ọdún méjì kílẹ̀ ò tó dé ayé ń bẹ lẹ́gbẹ̀rún ọdún méjì tí ò tí ì sí kò sí kankan kò sílẹ̀ àsán omi ni fún 2000 years níbi tí ilẹ̀ dé tó dé dùn ní Denmark ibi tí ẹ̀ ti ní kan ilẹ̀ mọ́nú tẹ́fẹ̀ dópin ayé ẹ̀ lè kan lẹ̀ mọ́ omi ilẹ̀ máa kàn lọ débi táyé parẹ́ sí. àárín kan bẹ́ẹ̀ nù lùhùn tí ẹ̀ bá wọ bẹ̀ tó bá jáde padà ní 100 ọdún bó ṣe wọ bẹ̀ náà ni ó jáde kò ní dàgbà sí kò ní kéré sí àṣẹ Ọlọ́run kan wà níbẹ̀ nílùú ó wà ń bẹ̀ dìsìn kódà àwọn tí ọkọ̀ ojú omi wọ́n sì rìn tí ẹ wọ bẹ̀ ìgbà tí ẹ jáde padà lẹ́yìn 100 years báyìí bọ́kọ̀ ojú omi ń ṣe rí náà lórí bọ́ọ̀ náà ṣe rí náà ní ẹ rí. bó o lọ wí ọmọdé. سبقت مقادير الإله وحكمه. ilẹ̀ wá dé ilẹ̀ dé déédéé ibi tí Kàábà wà lónìí kílẹ̀ ò tó dé wọ́n máa ń hó omi ò lè kọjá báyìí omi ò lè kọjá omi máa ń pòyì ń bẹ̀rẹ̀ ń là á fi ń pòyì níbi Kàábà dòní wọ́n máa ń ru wọ́n máa ń yí báyìí wọ́n máa ń yí báyìí. nígbà tó lóun wá dá ilẹ̀ déédéé àárín ó wá di mábù àwọn màláíkà fúnra wọn 2,000 ọdún náà fi tàwáàfù àárín. Ádámà nígbà tó lọ́n bínú sílẹ̀ jẹ́nà tó lè jáde òun balẹ̀ sí India ìyàwó rẹ̀ balẹ̀ sí Jeddah ń ló fà á táwọn India fi máa ń fáìn ìbẹ̀lẹ̀ Ádámà balẹ̀ sí ibẹ̀ sì ń tura rẹ̀ pọ̀ sí gbogbo ẹwà tí Ádámà gbé kù lálẹ́ jẹ́nà ibẹ̀ ló gbé sí. láti India sí Mẹ́kà Ádámà padà ń gbọ́ 40 ọdún kọ́lọ̀ tó yọnu sí 40 years ni Ádámà gan sí hajj nígbà 40. ó wá di ayé ànábì Nuhu alayhi salam. omi fẹ́ pa ayé rẹ́ ṣe wá rí òkúta Ọlọ́run ní ọ̀ní parẹ́ǹtì ẹ̀ àmì mi ni ọmọ àbù yẹn Ọlọ́run wá gbé lẹ́yìn Kàábà òkè kan mẹ́mẹ́ pé jabalabi kò bẹ́ẹ̀ sí ó wá yànà ibẹ̀ náà wá fi òkúta ń pamọ́ sí. ìgbà tí Ibrahim wá parí Kàábà tí gbogbo yẹn wá ń kí kúri òkè náà ní jẹ́ ń kí ọkùnrin ó wá gbìn òkè ń gbìn òkúta náà rẹ wá jáde ó wá lẹ̀ mara Kàábà tẹ́bárí Hajar Aswad ẹ̀ rí i pé kò plọ̀m mara Kàábà ó wú gan kú jáde báyìí ni ó wú jáde kì í sara ka ń kọ́ mọ̀ ó lẹ̀ mọ́ ni òkúta funfun ni ẹnu ẹsẹ̀ ló sọ di dúdú ẹ tẹ̀lé mi mọ́ káwá fèsì tọ́lọ́ Ọlọ́run nígbà náà mú wá dá gbogbo ayé jẹ́ àsán omi nílọ́po méje ayé tá a wà ń bẹ̀ torí mo ti dín ayé kù na kóso abramin àtọ̀rọ̀ àfi ha a máa sún ayé kì díẹ̀ a máa jẹ́ létí tí ó fi parẹ́ tán ni mo ti jẹ ayé débi kan nísìnyẹn mọ́ ni ẹ̀yin kí sí àwọn àtàtà tí wọ́n gbá bọ́ọ̀lù níjọ́ tá a ṣe field tá a ṣe pole nísìnyẹn kò fẹ́ gba mọ́tò mọ́ ẹ̀ pé ti ń sún kì ẹ̀ kí ìsìnkú ayé ń sún kì báyọ̀ sì máa sún kì nù tí ó fi di wọ́ọ̀mù ó ní gbogbo ayé ń jẹ́ náà lọ́hùn
mo wá ní kó jẹ́ àsán mustard ká ní bóyá bíi jéró ló wà mẹ́, mo wá dá ẹyẹ kan. Oúnjẹ rẹ lóòjọ́ ni kó gbé jéró kan, tó bá ti gbé kan oyè onu tó dọ̀la. Nígbà tó jẹ gbogbo jéró tó wà láyé tán ni mo tó dá yín. Ọdún tí ń bẹ láàrin mi ẹ mọ̀ sí. سبقت مقادير الإله وحكمه. Lọ gbé láptọ̀pù rẹ jáde bí ò bá ní gbiná. فأرح فؤادك من لعل ومن لو. Ọ̀rọ̀ tí mo wá yanjú ẹ̀ tí jẹ́ yanjú ẹ̀. Nǹkan mẹ́rin ni ó kan Islam tá a fẹ́ káwọ́ lérí. Ẹ sì gbọ́ nísìn. سبقت مقادير الإله وحكمه. Ẹ dẹ́kun tí n bá ti wí kásàdúrà. ما شاء الله. Àkọ́kọ́ tí yóò kọ́kọ́ ṣẹlẹ̀ sí Islam. Ṣé ń tẹ̀lé mi? حياكم La ya'maluna bima ya'lamuna. Ṣé mo gbà? أكرمكم الله. Ó kárí nù. President ti gbà ó wọlé, ọ̀gá mi ńlẹ̀ yìí nù. Gbogbo àti akéwú kárin ò ní lo kéwú wọn mọ́. الله أكبر. Ẹ máa bá nídìí ẹ̀yìn àfáàná. Ẹ mutí. Ẹ̀rín èèyàn. Ẹ̀rín èèyàn. الله أكبر. Agbárí èèyàn lẹ kó ọṣẹ sí i. Ẹ tẹ̀lé mi mọ́. Ẹ̀rù oníbà àti ìbáyé jẹ́ mọ́. Gbogbo tó ń wọ ìta àjòkó yìí ẹ mọ̀ kí Ọlọ́run lára wa ni. Ẹni Allahu Akbar. Ẹ kí Ọlọ́run lára wa. Nǹkan ti wó kọjá kẹ́tún dúró wa báyìí nínú ẹ̀sìn mọ́. Wa ya'maluna bima la ya'lamuna. Àdánwò ẹlẹ́ẹ̀kejì. Gbogbo ohun tí kò bá yí ẹni wọ́n máa fi ṣẹ̀sìn. Àgbákò kejì nù. Gbogbo nǹkan tí ò yí ẹni wọ́n máa lò. Sá ilul ulama ẹ bí àwa àfáàní tí ò bá yé yín. Èyí ń fọgbọ́n rí gbé. Ó láti dáyé ti pẹ́ àwọn àti gidi ti kú yá ọlọ́gbọ́n Ọlọ́run kọ́kọ́ lọ kúkú orí ibú rẹ̀. Àwálẹ̀ àwa tá a kù láyé ni. Àwọn èèyàn wọn ò ní wá ẹ̀wọ̀n ní wá ìmọ̀. Ya'maluna bima la ya'lamuna. Gbogbo tí ò yẹ ni wọ́n máa lò. Wala yata'allamuna ma la ya'lamuna. Wọ́n tún wá ní kọ́ tí ò yẹ. Wọ́n máa lò fẹ́ nu. Ẹ̀yin Súfí kí ló dé wá màkúmọ̀. Hamilu dáwà nígbà tí ẹ jiná tán níbi ká kọ̀ọ̀kan lọ́tún àtòsí. Tẹ́lẹ̀ fẹsẹ̀ kọ́ lárúbáwá ní ẹ tó gbá tẹ̀sùn bá mọ̀. Èmi rẹ̀ yín bá ká níbi wà lámú jẹ̀mùjẹ̀mú wọ́n jà náà tó lè bí rì. Wọ́n kọ́ ẹ̀gẹ́ náà wọ́n ti fa títàn kẹ́tù. Sọlọ́tù sábìkì túmọ̀ rẹ̀ kárí. Wọ́n dùn kẹ́kọ̀ọ́ mọ́. Dọ́bà mú ọ lòdì àfikọ́ sí àdúrà kọ́ra bàná. Kí ló fẹ́ kọ́ ọmọ kí? Fákìlù ṣe ń la yọ̀ ti lè rẹ̀ rí. Ẹni tí ò mọ ká máa fẹ́ lomi takilidu là mọ́ ìkọ́sí afọ́jú. Ọ̀wá ń kọjú sórùn kí lórí tayọ sánmà ọ̀rí ń pa gàn sánmà là ń jọ ń wò. Ọ́dí sí òbúlálà ni. Búlálà gan mọ́kéwò. Sí òbúlálà mọ́kéwò. Àfikẹ́ máa sí àṣewùṣewù jẹ náà tẹ́ ti débi tí ń lọ tán. Bọ́lá yìí dé dúró. Gbogbo omi tẹ́ ń kó ká. Gbogbo ìmọ̀ ni ẹ wá kì í ṣe kẹ́ máa gùn ẹ́ lẹ́sìn. Ìmọ̀ ni ẹ wá ẹ discourage wọn. N tí ẹ wá wọn ò bá lọ́dọ̀ yín. Wọn ò bá ẹ disappoint wọn. Wọn ò bá ọ bí àfa. Ẹ̀rọ lọ́n fún àti ń tẹ̀lé yín. Ojú tì gbogbo ọmọ tí a dájọ́ fún ẹ̀rí ẹ̀ sọ́ di nǹkan. Àfi kó wá lọ́lọ́run gùn ìkà yóò wá súnmọ́ bẹ́ẹ̀ Allah Muhammad kí ni ṣe fèrè àyà ní ń fà àwọn alẹ́mi ló dé ó ló ń fà náà o kò sí lọ́ mú mi gbẹ́ ká ní òun mọ tí ń ṣe mọ́
èyàn di àyàmú kò sọ́lẹ̀ ẹni ẹfi náà rán láwo tó bá ti gbé ara sá ọmọ tí ń sin gbà ẹ lu ẹ fẹ́ pa bó ọ̀nà méjì rẹ̀. nasihatu minni ila ikhwani. ẹlẹ́ẹ̀kẹrin wà yamna'una an-nasa mina ta'allumi. mina ta'allumi. wọn wà ní jẹ́wọ̀n èèyàn tún kéwú mọ́ èyí tó bàjẹ́ jù nù. èmi lẹ́ ń wá kájọ kí lẹ́ ń ké ń bẹ kí ọ̀hún ẹ wá ká sàlàyé ọlọ́run fún yín wọ́n fáyìn màkà mọ́ ọlọ́run. tí ò mọ rẹ ẹni tí ò mọ rẹ èyàn máa tẹ̀ wájú ni ẹ̀yin obìnrin ẹni náà àdìpẹ́ fẹ́ràn ọlọ́run ẹwọ́ ẹni tó mọ̀nà kẹ́tẹ̀lé ẹ má jẹ́ wọ́n bá yín láyé jẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ kúrò lábẹ́ wọn ẹ má jẹ́ tí wọ́n burú kẹ́tọ́ lọ ilé ọkọ. kò jẹ́ síríọ̀sì mọ́ kò sí nǹkan kan mọ́ bẹ́ẹ̀ ni wọ́n wá lóru kò sí kẹ́yìn nẹ́fìlà kẹ́yìn tẹ̀sùbà àlẹ́ ẹ lọ́wọ́ kó má ká lọ ṣàìsùn wíìrì dín kankan kò sí fún mi tó wà lábẹ́ ọkọ o àbí tọkọ rẹ ò bá tẹ̀lé ọ àbí tó bá ní lọ dé láago kan torí pé wèrè òru lè gùn mí. ó ní kò mọ̀ jù bá ń lọ ìwọ ń kọ́ tiẹ̀ náà ń bẹ lára ẹ̀ yóò ti wí lọ́kàn kò mọ̀ jù bá ń lọ yóò fẹnu kan ń tẹ́ wáyé wá ṣe gan-an. zuyina linnasi hubu shahawati minan nisa'i. ẹni tó bá lẹ́ẹ̀sí kò rí ètò dáa fẹ́ nù yín ni obìnrin la ilaha illallah. ṣé wọ́n ti níyàwó rẹ̀ tó ń gbèsè ewu kí ló máa ti ń sọ látàárọ̀ ọlọ́gbọ́n pa o tó rọ̀ tí ì níyàwó bó o lọ wí ẹ̀jẹ̀rẹ̀. ila ilmi takunu bihi imama. kí ráàyè ṣàdúrà ẹni Allahu akbar. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. lákìlá wí. ila ilmi takunu bihi imama. muta'an nahaita ini amarita. aláìmọ̀kan ọlọ́run má jẹ́ òun sí láàrin wa. àmín. ó ní sittu khisalin yura biha al-jahil. nǹkan mẹ́fà la fi máa aláìmọ̀kan. tẹ́ ẹ bá ti rí kanú ẹ lára èèyàn ẹ fi làákà ìbálòpọ̀ kò wáyé wá sí dáadáa. bàbá àgbà kò wáyé wá sí dáadáa. ẹni kí làkọ́kọ́ al-ghadabu fi ghairi shay'in. al-ghadabu fi ghairi shay'in. kéèyàn kan máa bínú láì nídìí. kí ló máa ń ṣe fún ọmọ èjì ẹni ó dàbí kọ́kọ́ pa ilé rẹ̀ wò ó yéé ṣe ìwọ lọkọ al-ghadabu fi ghairi shay'in. kéèyàn kan máa bínú láì nídìí. àṣé bàbá ní àtò sá fún bì àti ó gbàsà tí aláìmọ̀kan ló pọ̀. ọmọ ọlọ́mọ tó ń bínú kí ló ṣe fún ọ wọ́n rojọ́ rẹ fún ọ sì yẹ̀wò ọ̀sì ti bàbá náà àsódì rí o pé kí ni bí ọ̀nà ó ti fáìn ó ti lè ṣàkọjù. ọlọ́run tó dá ọ lódò n tó fẹ́ fún ló fún un. tiẹ̀ ló wà lára rẹ̀ oyún obìnrin sílẹ̀ lélẹ́yìn lẹ́nikẹ́ máa rọrùn lọ́rọ̀ mọ́nu fi ghairi shay'in láì nídìí tó lè sọ̀dí tó fi sí ọ. nínú mẹ́fà àti gbà kan sára. èyí lẹ́ni nsọ kejì o torí tí ń gbóná jẹjẹ bọ̀ díẹ̀díẹ̀ bó o lọ rí ọmọdé. ila ilmi takunu bihi imama. béèrè kejì. ẹlẹ́ẹ̀kejì. wal kalamu fi ghairi naf'in. kọ́mọ sọ̀rọ̀ níbi tí ò wúlò àmọ́kàtì yóò lu mẹ́sì kò wá ní gbà lọ́gbà yóò sọ̀kan yóò gbá bọ́ọ̀lù yóò gò èyí lówó sùkú ọmọ tó rí san.
gbogbo ọmọ lọ́wọ́ sọ rẹ́ẹ̀dì fún ọtí ẹgbẹ̀rún ọlọ́run kí wọ́n tà bá kí wọ́n pa owó wọn. yóò gbọ́dọ̀ mi dáadáa. àṣé tá a bá sọ̀rọ̀ ẹjọ́ jọ̀rọ̀ tó láǹfààní nínú irú ètò à ń sọ yìí pèyàwó àtọmọjòkó mo dààmú kí n tó lówó gbàtà fi wà ń lé kí àmọ́ orugi máìlì 6 sọ rírí ayé kọ́ màdó lè mọ̀ pọ̀ jìyà kó tó dáa fún ọ. Allahu Akbar. ẹ sọ̀gbà tẹ́ ń sòwò ọmọ lọ́wọ́ kó rí wọn lè pé wọ́n mọ̀ pé ẹ dààmú káwọn tó dàgbà ẹ kàn sọ̀rọ̀ tí ò nídìí ẹ kàn ń jiyàn àwọn tẹ́ ń jiyàn sí ayé wọn ti dá kọjá àrán 15 olúkálùkù mójú táyé tiẹ̀ mọ́. àsálà ìmọ̀kan ni onírọ̀ tó mọ̀ ó lóun fẹ́ ta àwọn ọmọ òun ò gbámọ̀lù dáadáa mọ́ ìwọ ìyàwó ọmọ sùn yóò ta ọmọ rẹ ló sọ̀rọ̀ ọmọ rẹ ní júrì àṣọ ọmọ kankan bàbá àṣọyẹ ká máa sọ̀rọ̀ tó wúlò ni kọ́pọ̀ ọmọ rẹ jòkó kí ni wọ́n fẹ́ ṣe mẹ́sìn ọ̀kàrẹ̀ ọ̀làlùbáríkà ìwọ ńkọ́ wọ́n fẹ́ sàáfà bí yín ọ̀kàrẹ̀ ọ̀làlùbáríkà ìwọ ńkọ́ wọ́n fẹ́ ṣe báńkà ọ̀kàrẹ̀ ìwọ ńkọ́ nọ́ọ̀sì mo fẹ́ ṣe ibẹ̀ lọ́ọ́ ti mọ ọmọ tí ò ní wúlò nù tọ́ bí ọ̀ ti kékeré múra sí i wá kí ni wọ́n ṣe ń tiẹ̀ ń bẹ́ máa jẹun. Yorùbá débi dáadáa ọmọ ọlá yóò mọ̀ ṣe kí ni ọlọ́mọdé á sì jẹ ṣé ẹ ti gbọ́n tí Kùránì sọ nísìn ẹ̀yin ọmọ gẹ̀rí náà bẹ́ẹ̀ bá dáhùn mọ́ lọ lé wa àṣekálẹ̀ mọ̀ pé ẹgbọ́n ó yẹ ká pèrè ayé jòkó tá lọ fẹ́ sọ́nà tiẹ̀ àmàtílé ní 25 síbáàsì máa bára wa ká ní ẹja chẹ́kẹ̀rà kí là ń ṣe tàbí rẹ ni pè á ná àbí òun ra wa ni ò dáa ni àbá ń sakọjù ni àbá ń sẹ̀kẹ́ ìbú ni àbá ń ṣèranù ni tẹ́ ẹ bá jòkó láàrin ìṣẹ́jú 5 ẹ rí pírọ́lẹ́mù tẹ́ ẹ ní àti múra gẹ́gẹ́ jù ní já dínkù akọ ló pọ̀ jù ọkùnrin ń sá fún wa ẹ lọ àṣẹ́ẹ̀sì ara yín tí máa pariwo àṣìtẹ́ báyìí tá a ké bá ṣe ké ń wà lẹ́yìn ọmọ ẹ wá èwo la sọ tí ò dáa sáàsì wí bí n bá kọ ojú bàtà báyìí wọn ẹgbà ẹka wé ẹ lọ sí kìtì wọn ẹka ojú tèmi lè fò àbí kọ́wọ́ mi ò fò èèyàn 3 kò lè tọ nǹkan kó má rí àléébù kan nígbà mo sì dá yìí ìmáàmù àkọ́kọ́ mi mo lò ọdún 7 1995 sí 2002 mo wá lọ sáàyè bàbá ńlá mi so mo ti pé 17 years lórí oyè báyìí. tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láti ìgbà tí wọ́n ti pé máa jẹ ìmáàmù ìmú aṣọ fúnra mi rí ẹ̀yin ọmọ ẹwà òde tá à ń lọ èwo ni a wọ̀ àbùkù tó bá káyàn tó pọ̀ kì í dùn yàn tẹ́ bá ti lè ní ká wọ̀ ẹ bá ní ọ̀dà mọ́ àwa àjọ dáa ni. ṣé ẹ ti gbọ́ Yorùbá yẹn bá wọn. wọ̀lùkàlà àbùbọ̀ ọ̀hún ẹ̀rọ fún yín kéèyàn máa sọ̀rọ̀ tí ò wúlò ọ̀rọ̀ rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ gbogbo ọjọ́ ayé rẹ̀ sì wá lọ tán níbi pépà níbi complete football tó ń kà èyí lọ wá kàkàkà òfin rẹ̀ tí ó kọ bàbá rẹ̀ mọ́. níbi ọ̀rọ̀ òṣèlú kìíní kan wọlé ọ̀nà post ẹ wá jí láàárọ̀ lásùbà lẹ́ wá ń sọ yín fọ́ òórùn fi wá yọ ọmọ wa ní à ń lọ school ó ní idiot lọ bá yà rẹ̀ ayé rẹ̀ ò dáànù ọ̀rọ̀ tó sọ tó fi rọmọ fún lówó oúnjẹ lọ sọ fọ́nà kó tún ọ̀dá ìyá náà ló dúró yìí ni ò ṣe fi hàn yẹn ọ lo obìnrin débi orí ibú. ẹ béèrè ẹ̀kẹta bàbá ẹ̀yin kọ́ ẹ̀yin tí màá ti ń wí ṣèbáyìí náà lẹ́kọ́ lé mi lọ. ẹlẹ́ẹ̀kẹta tá a fi dómú gọ̀mọ̀ tẹ́wọ́n ní òmùgọ̀ tí ó ní náà ẹ wàá mà lẹ́lẹ́kẹta ọ̀rọ̀ tá à ń bá bọ̀ lẹ́lẹ́kẹta ó ní wàlẹ̀ àtiyatu fi ghairi mawdi'iha wàlẹ̀ àtiyatu fi ghairi mawdi'iha. kéèyàn máa tọrẹ síbi tí ò yẹ ó tọrẹ sílé kéwú ó tọrẹ sí mọ́sálásí ẹ̀ ń bun àwọn ẹni sì náà lọ́kọ̀ ẹ̀ ń bun àlọ́kọ̀ ẹ̀ ń díje ọtí ẹni bá lè mọ kátó 6 ẹ̀ lọ́kọ̀ ní ẹ̀ sì lè fẹ́ kí wàá bàjẹ́ ó tán láyé ọmọge tó bá lè rìn òhò yóò lọ London
ẹ mú la Amẹ́ríkà ẹ fún lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ bóun náà yóò kò sí ní kọ́pì rẹ̀ ẹ náwó síbi tí ò yẹ gbogbo ọmọ tó borí wọn kò sí kẹ́ràn wọn Mọ́kà pé àṣàpọ̀ borí náà fi ràn Mọ́kà ẹ jẹ́ mi náà ó borí kọ́ ọmọ díje oríire ẹ náwó obìnrin tó bá tún múra bí ẹ̀sìn ẹ fẹ́ fẹ́ ẹ mọ́ ẹ náwó sí bàjá o odò tí ò lè kúnlẹ̀ ń ro owó sí ẹ náwó síbi àgbákò níbi ẹ tí ó fowó yín wòran gẹ̀lẹ́dẹ́ pẹ̀lú èpè pé kò ní yí ọ ẹ mọ́bìnrin lọ Dubai ẹ náà òfò ọ̀lẹ́ àti yàtọ̀ fún ẹgbẹ́ rẹ̀ mọ̀ọ́dún yìí hà kéèyàn máa náwó síbi tí ò yẹ ẹ yóò bá níbi dáadáa rẹ̀. sallallahu alayhi wa sallam. àsọ̀bùkọ̀ lẹ́tọ̀ mọ́ṣáláṣí ni ẹ̀sìn kẹ́kọ̀ọ́ lájà mẹ́rin kọ́ wárú lẹ́yìn kí olóyà bàbá wa ààrẹ ni wàá sí ilẹ̀ yà fún ya kọ́ tán olówó tó ní kọ́ ń bẹ̀ olówó ìsìlámù síríọ̀sì ni ọ̀dájú ni ẹni ìkà ni ẹni ẹ̀ ń náwó sí di òfò àsọmúgọ̀ ni máa náwó síbi tí ò yẹ ẹ̀gbọ́n náà tóbi dáadáa ó náwó síbi tí ò ti lè jèrè tọ́lọ́hún ti ní kíkú sẹ́ ọmọ òrukàn bẹ́lẹ̀ ẹ̀tọ́ ọmọ lẹ́kẹ́ ó bẹ́lẹ̀ ẹ̀ra Kùránì kẹ́ ha fún ọ lọ inú àwẹ̀ wájú mọ́sálásí kọ̀ kẹ́kẹ́ máa já àpò ráìsì 50-50 síbẹ̀ kẹ́ni wọn fi tọ́jú ọmọ mẹ̀kúnnù lè ṣe yín o àfi náà fò béèrè kẹrin tá a máa fi dómù gọ́ọ̀mọ̀ èyí wà lé ó ní wá ifṣá òsìrì kéèyàn máa túnú àṣírí aláṣírí Ọlọ́run ti bò ó kí n tiẹ̀ jẹ́ẹ́jẹ́ ní ń sinra wọn lọ ó ní ọ̀kadà tẹ̀lé à mo fẹ́ wọn bí tiẹ̀ yà sí bọ́ ọba wo ló kún àbọ̀wò lọ́ọ́ jẹ́ ẹwù aṣọ rẹ ti rún lẹ́yìn wọ́n sẹ̀ gbó mọ́lẹ̀ ni kí n tiẹ̀ wọ́n tójú ẹ̀ ra mọ́lẹ̀ aṣọ ọmọ ọrùn bẹ́ẹ̀ bá jòkó náà ni àbí ẹ má tún náà sírì abo ẹran wájú ni abẹ́ tiẹ̀ náà wà bíi tòrúkọ ẹnìkan wọn ń wẹ̀ nílé wẹ̀ obìnrin náà fáìn ó wá gun àgànà wọn ń wò báyìí ọlọ́run ọ sì ń wá àṣírí rẹ mo tú tiẹ̀ náà ó kẹ́kọ̀ọ́ di rẹ sẹ́yìn ni wọn làṣírí rẹ fi bòdò ní kí lẹ̀ ń wá ń bẹ àṣírí aláṣírí kò sẹ́ni tó mọ́tàn àfọlọ́ ọwọ́ á fi àsìkò lẹ̀ láti tọpinpin èèyàn ọ fà àsìkò lẹ̀ dáadáa ní rápò nínú igbó ní gígùn lórí. gbogbo ẹ̀rẹ́ tó bá lòun fẹ́ túnú àṣírí wọn parun ni ìkànnì àwọn ọba ó ṣe tí ò dáa àmẹ́nìkan fẹ́ tú láṣírí tiẹ̀ bàjẹ́ ó fẹ́ fẹ́ ọmọge kan ládùúgbò ṣé fìtínà òjò mi lọ fìtínà kankan òjò mi lọ kò sí fìtínà náà ẹ̀gbọ́ tó lè ní ọkùnrin lámínà nẹ̀sáì tó jọ obìnrin tá a dá lọ tó bá sẹ́yìn náà lẹ́ẹ̀mọ́ lálẹ́bù ẹni tó ṣáájú yín ẹ fílẹ̀ ẹ sọ fọ́lọ́run kí lọ ká mọ́ ìwọ ìyàwó ọ̀rá sí rí ọkọ rẹ wọ́n á ń pè wà láì wọ́n gbọ́ bí wọ́n bá gbọ́ kí lọ sí pátápátá tí ń bá sọ̀rọ̀ lágbàlá amúwọlé alóòní ẹjọ́ jòkó lórí àga ẹ̀lẹ́yìn ìyàwó méjèèjì tí ẹ bàjẹ́ nù wọ́n ti ń sá fún ọ tẹ́lẹ̀ ìwà mú wa nù lé wa torí pé Islam yọ̀ǹda ká fẹ́ méjì ká fẹ́ mẹ́ta ká fẹ́ lórí mẹ́rin ṣé ẹ pa Kùránì rẹ ni tọ́ wa gbóná jẹjẹjẹjẹjẹjẹ kò wá rẹjọ́ mi rò gbà tó wá dáa fún ló fẹ́yàn lé mi ṣé gbà tó burú ni ká fẹ́yàn ni. ẹ wá lọ́rọ̀ méjì a sì jọjọ́ jìyà ni o kí ni ìyá rẹ wá bàjẹ́ ṣé wọ́n bá fọkùnrin àbọ̀ kógbẹ́ rẹ. èèyàn wá bọ́ ọjọ́ tí ò fi owó sùn wà ó di táì ìwọ lọ́ra fún ìbólóso àti lárúbáwá ìwọ lọ́kọ́ ayé rẹ ti dá àṣà pé kò tí ì ní mọ́tò tọ́ ìfẹ́ ni oríire ò tí ì burú ibẹ̀ kí n lọ fa ọba ìwà sọ ọmọ ìfá obìnrin náà sọ̀rọ̀ àtún. bábùtì sáàmù tó fa sáàmù fàkàlà ó fàbà yóò wálé Nazira tó. Bàbá àgbà ti ní ẹkú àtijọ́. Nazira tó. Ní parọ́. Nazira tó.
gbogbo tí ó wò ṣẹlẹ̀ wíwò ni ó kọ ṣáájú. Maghfiratun. tí o mọ̀ ní lọ́wọ́ ìwọ ló wà sọ. òun náà ti mọ̀ pé òun ò ní tó wá change his style. Nawiratun. ó ti mọ̀ pé òun wò. Fabutizamatun. ọwọ́ rẹ̀ rìn músẹ́ ọwọ́ mi ó tẹ ọ ládùúgbò yìí. Oya. Fasalamu. Ó wá kú kọ́ sálámà sí. Ha alájẹ káàbọ̀. Ẹsì kẹ̀kẹ́ nkẹ́ ha òórùn mú ẹgbọ̀n bìrẹ̀ ńlá. Ọ̀nkú sàṣàbọ̀. Fakalamu. Tó bọ́ sálámà tó ti wẹ́ẹ̀tì ilẹ̀ tán. Ẹgbẹ́ tó tilẹ̀ jẹ́ mọ́ lọ. Yíyọ ọmọ wọn dọ́kítà mú fún yín ní méjì mo ní. Ẹ mọ̀ mú lọ. Ó sọ wóorùn ẹgbọ̀n bìrẹ̀ ńlá. Ẹ lọ bí Hamidu Dáwà kọ́ ha. Òjò sì wá ń wẹ̀ ẹgbà. Ẹ já gbé yín ẹ wọlé umbrella ní. Ọkàrè. Ọmọ ọlá èyí ò wá sálámà sí. Fama ido. Fakalamu. Bọ́lá wà jáde pé ẹ wù mí látijọ́ yìí ni. Ó yẹ kẹ́ sọ̀sẹ̀ sí mi. Bẹ́ẹ̀ bá ti ń lọ bí sẹ́ni máa dún wájú ìta. Ẹ̀yin ni ń sun. Ẹbí màá mi ń sun. Fama ido falẹkọ. Òun náà kọ́kọ́ wá sakọ ní ọ̀rá yóò sì. Ó ráyè o. Yóò sakọ díẹ̀. Nawiratun. Fabutizamatun. Fasalamu. Fakalamu. Famau'idu falqa'u. Fakalamu. Famau'idu falqa'u. Famau'idu àdéhùn wá ṣẹlẹ̀. Ó dẹ̀ check mi lálẹ́ ọ̀la mi ò ráyè rubbish. Mo ń lọ ọjà mo ń lọ yòókùbọ̀. Akramakumullahu al-karim. Yóò apá nọ́mbà fóònù ń purọ́ ni. Ìwọ ráàyè fún. Ìgbà náà wá di kí ló ń ṣẹlẹ̀ kẹ́. Ìwọ yìí náà ni. Ìwọ yìí ni. Ó dáa kí lè fẹ́ ìwọ. You. I need you. I want you. Nawiratun. Fabutizamatun. Fasalamu. Pàtí à ń kó. Fakalamu. Famau'idu falqa'u. Sẹ́ẹ̀sì Yorùbá náà yẹ bẹ́ẹ̀ Yorùbá ẹ̀. Akramakumullah. Fọ́nìkọ́ ẹ wàá pàdé. Ìgbà lé mo lè fẹ́ òun lè fẹ́ yín. Ó ní àwọn processes ó ní ẹsẹ̀ tẹ́ gbé. Gbogbo bọ́rọ̀ dé. Ọmọ ìwà ọmọ tó fàìn yóò dáa fún ọ. Ọmọ yóò wá fẹ́ ọmọ ìwà kú. Ọmọge ikú. Ẹ tẹ̀lé mi. Kí mo lọ́mọ ẹgẹ ṣe? Ó kú. Ọba ìwà ní kí wọ́n tẹ̀lé kí wọ́n bí tí wọ́n ṣí sí. Wọ́n sì máa bẹ̀. Kí ló ń fìfẹ́ pé? Táyọ̀ obìnrin bá máa ti ń jẹ́ ìfẹ́ ni ẹni mọ̀ dà wá láwọn. Wàláhì tàláhì. Kéèyàn ó dọkùnrin láàmú ó lè kú ní kékeré. Ní ìwọ tó dààmú ọkọ rẹ yóò sì sí mọ́tò wà. Ọ̀ dààmú rẹ yóò sì sí irun kí. Ẹ rò pé bí tẹ́ ń gbé lára wa kò sí tó débi àfọlọ́hùn. Yóò jí dájú báyìí yóò sì máa rìn ká wọ́n níbo lọ ń lọ ní táyé ọmọ bí tí ń yà sí mọ́ ni. Bọ́ọ̀ lọ rí ọmọdé. Nawiratun. Fabutizamatun. Fasalamu. Fakalamu. Famau'idu falqa'u. Tí Yorùbá nẹ́bì. Bàbá ọba ìwádìí pé ọmọ bíi sàárì ọmọ ló bá di alẹ́ ló bá wọ níkà ó disguise ó múra bẹni tí ìsọba. Ó wá mú wàzírì rẹ̀ lẹ́yìn wàzírì mi náà ń gbọ́. Ó wá mú lọ́wọ́ ó wá ní ṣe bí sàárì náà ni wọ́n lò ní. La ilaha illallah. Ó ní sún ẹ̀yìn mo fẹ́ ṣàdúrà fún. Ọba ó wá wú sàárè o. La ilaha illallah. Ẹ wo wákàtí tó fi wú sàárè ó wá fa ọmọ ń jáde ó
òkú ó bọ́ sọ̀lá rẹ̀ ló bá sùn lé ọba tí ó jìyà nǹkan bá gún ọ lọ́wọ́ ní yé bó ṣe ké Waziri wá ń sáré bọ̀ ló bá ba ní òhù tí ń bọ́ mọ́ ń lò pọ̀ ó ní gbogbo ayé ò gbọ́ ọba bá kúnlẹ̀ fún Waziri ọwọ́ ti tẹ̀ ipa ti ká kò sẹ́ni tí ò ní àìsèérí náà pè ní àṣírí àìsèérí ń tọ́ ọ ṣe tí ò ṣe é wò téèyàn gbọ́dọ̀ bọ́ǹdì ẹ̀ tọ́ dọ̀bálẹ̀ bí kíyàwó rẹ̀ ó lọ ọjà kó sáré lọ bábúrò rẹ̀ léwẹ̀ padà dáàdì kí ló dé wà láyà tí ó gbọ́ mo bọ̀ ní fóònù n fẹ́ fóònù ó dà òun bọ̀ ọ̀rọ̀ nǹkan bọ̀ lábí jẹ. nazira tó fabuti sama tó fasalamu. àbí mọ́sàn yóò kú mọ́ ni. fakalamu famaidu falqa. ó kù ṣẹ́jú mẹ́wàá tí n fi jòkó mo ti tẹ́ bàbá lọ́rùn ẹ tẹ̀lé mi. Waziri bá dá mọ́jàmú pé èèyàn ní gbọ́ bó ṣe dẹ́lu báyìí ní bá ń ṣe tó wù ló bá pe ìyàwó ọba ẹ̀rọ bá ń gún yẹn wá ìyàwó bá ní àbórí ẹ̀ fọ́ ni ọba ní gún fún un ó lóun fẹ́ jiyàn ìyẹn lóun fẹ́ jiyàn kábíyèsí ìgbà wo la bẹ̀rẹ̀ yín ó ní ìyàwó ní sọ́mọ́ àbórí ẹ̀ fọ́ ni mo ní ó gún yẹn fún un bàbá ẹ̀ ní ó gún yẹn fún un torí wọ́n gbọ́ o ìyàwó bá sáré gún yẹn ló bá dijọ́ kan ló bá wẹ̀ tán ló bá ní kó lórí ó bóde òun fẹ́ sùn lórí bẹ́ẹ̀dì ẹ̀ bàbá ní bóde mọ̀jà aláṣìírí lọ́wọ́ ọ̀tá yóò fi ayé sùlù ẹ̀ kódà àtọ̀rẹ́ gan náà mọ̀jà sàgbákò rẹ̀ ẹ tẹ̀lé mi mọ́ akramakumullah. mo rò pé ẹ ń tẹ̀lé mi ni bàbá wa pè wọ yàrá kábíyèsí wa kúnlẹ̀ dákun má tùlù ìmọ̀ mi lórí àwòsàn àna wọn sọmọ gani ó yá sọ lórí bẹ́ẹ̀dì gbogbo ọmọ tó bá bíi mẹ́wàá lóbìn òun ló kọ́kọ́ sílẹ̀kùn wọn ní sẹ́ńtọ̀ wú bàbá wa ń sunkún kábíyèsí wa ń sunkún kò sípò ọba onílù ọba tó bá yà ní ẹ̀sùn mo fẹ́ jòkó yóò wá jòkó tọba lórí àga ọlá ó sún àjòyè orú wọn lójú wọn mọ èsì tí wọ́n fọ̀ bàbá ọba àlúwà rìn ká fẹ́ lọ para rẹ̀ ló bá bẹ́ nìkan nínú igbó ẹ̀yin tí a rárá oko gọ̀ oko lọ́gbọ́n tí wàá gbòòrò ètè lẹ́ fi kún gbòòrò wọ́n rí fáìnì ọgbọ́n gbòòrò ni ará oko lọ́gbọ́n jù ṣùgbọ́n tó bá dé gbòòrò ẹ̀ fi mùnáfìkì díẹ̀ fún ètè díẹ̀ jàǹbá díẹ̀ ń lójoojú irọ́ díẹ̀ àbòsí díẹ̀ lójoojú tá ará oko lọ. bàbá wa ní kábíyèsí kí lẹ̀ ń wá láàrin ọba ẹ̀wọ́ bàtẹ́ ìdífìlà ó lóun wá kú lọ ni nǹkan ṣe mí mo sì ṣe báyìí bàbá nǹkan bu ẹ̀rín ni ó ní tí ò lè ní ó ní lónìí náà ní ẹ̀bọ̀ ó ní ẹ pè hàn fámìlì ọmọ ẹ pè hàn jọ ẹlẹ́sìn ẹ fẹ́ nu ara yín sọ ní tẹ́ ẹ ṣe ẹ dáríjì mí tẹ́ ẹ bá sọ tán tó bá ṣẹlẹ̀ jẹ́ ń gbọ́ bàbá bá ní kó pọ́n fámìlì ọmọbìnrin wa ló bá ní tó mo sẹ́yìn mo fẹ́ dọ̀bálẹ̀ ẹ kábíyèsí ọlọ́mọdé àgbọ̀ ẹ ṣe kí lẹ ṣe ọlọ́mọ yín báyìí mo nífẹ̀ẹ́ rẹ mo fẹ́ láyé kò gbà mo wá lọ fẹ́ nígbà tó kú bàbá sí òjò bá ń lọ ó ti kú kò wúlò fún wa mọ́ ó wá fẹ́nu ara ẹ sọ tó ṣe wọ́n sì foríjì ìwà àbàjẹ́ tí wọ́n mú Waziri ńlá ló bá tún dé gàràgàrà ẹ̀sùn kábíyèsí ọba dàbọ̀ ẹ̀yà wèrè ni ó ní wọ́n gbọ́ ó ní mo ti fẹ́nu ara mi sọ ẹ lọ bẹ́ẹ̀ lórí dànù. nazira tó fabuti sama tó fasalamu. àṣírí tó fẹ́ tú bàbá ti ṣe kí ni ó ti tú nkẹ́ ẹ̀ ó ní wọ́n tó bá ní kọ̀rọ̀ pẹ́ni ó bá súnmọ́ mùsùlùmí báyìí tó bá ṣèyàwó ilé rẹ̀ ní lọ́ba lẹ́yìn dàkún ìyá alágbájá ó yíwọ́ má fi mí ṣẹ̀sìn ọmọ rẹ̀ ó yàn bó ṣe ṣẹlẹ̀ ò yé mi kí wá ló dé bó lẹ wá ṣe bó lẹ ṣe bó lẹ ṣe. Allah tẹ́yìn bá ti fẹ́ rẹ̀ túnú àṣírí ó tàbí òtán pèyàwó rẹ̀ jòkó ọ̀nà máa gbọ́ pé
máa kan wà lọ́mọ náà wọ̀ mí lójú mo ní máa bọ̀ tọ́ mi ní sáàrì ọ̀ọ́dà pé ni tí wọ́n bá gbé wáyé ló ti sọ fún mi ìyẹn sọ ni obìnrin òkè yóò dákẹ́ kí làní sọ fún ọ fún sọ fún náà bárúdí kìlímọ̀ ńlá yàrá fòkè ẹni tí ò bá mọ̀ ọ yọ sí ṣùgbọ́n dọ̀bálẹ̀ ò ní pẹ́ lórí dọ̀bálẹ̀ ni tábà àtàbà sọ fún yóò yíwọ́ torí wọ́n bù tẹpẹlẹ mọ́ ẹ béèrè ẹ̀ karùn-ún téèyàn fi mọ̀mù gọ̀ mẹ́fà náà ni mo pè é ìyàwó wa dà ẹ fẹ́ gbẹ́lẹ̀ karùn-ún bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ ẹjí mọ́ lọlé. Akramakumullah. ẹlẹ́ẹ̀karùn-ún àfikọ́tù bí kulli ahadin tá a fi mọ̀mù gọ̀ gbogbo ẹni tó bá nílò ń bá lọ ọ̀ lè dánú rò ṣé ń tẹ́ ń ṣe ìdá àbí ò dáa wọ́n ní gùnúndé ní bàbá mi náà rọrùn kẹ̀kẹ́kẹ́ ẹ̀kẹ́dẹ́ tó ń pàtẹ́ hallelujah ọ̀wá gbọ́ pàápàá ni ọ̀ lè dánú rò. ìparí ẹ̀ aláya àrífà sadiqa omin aduwihi kéèyàn má dá ọ̀tá rẹ̀ mọ̀ yàtọ̀ sọ́rẹ́ rẹ̀ ìwọ tó ń lọ jẹun níbi tí wọ́n ti kí ọkọ rẹ̀ aṣọ́ọ̀gọ̀ ọ̀yẹ̀dẹ̀ tí wọ́n ti kí ọkọ rẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n lọ gba gàárì tí wọ́n fi májèlé sí tọmọ rẹ̀ bá kú ńkọ́ gbogbo àti yan ọkọ rẹ̀ lódì ọ̀wọ́n bá má sọ àǹkó ó ládàáwò tèmi nù fa èmi ò ra aṣọ ẹ̀há mi lásọ níbi tí wọ́n ti fẹ́ ọkọ rẹ̀ èmi ò bá yín jà òun ló mọ wèrè tó gùn ìwọ lóbìnrin tó fẹ́ parun èèyàn máa mọ ọ̀tá rẹ̀ ni tẹ́ bá ń gbọ́ lọ́rẹ̀ ńlọ́ta alágọ̀nù mo mọ̀ ọ̀tá mi mo sì wáyé dáadáa Bẹ́ẹ̀ni. tó yẹ pé tá a bá ń jọ ń wá ọkọ báyìí àjọ máa sọ̀rọ̀ wa ni Taofik wò dáadáa àti mọ nọ́mbà ara wa àmọ́ tá a jọ fọkàn kíra wa yàn àmọ́ tó ṣe pé bí bá ti ń súnbọ̀ mí náà máa súnmọ́ díẹ̀díẹ̀ ni bí ṣe ń bẹ̀nu. Àdúwò sọ̀díkì. n tó yára pààyàn jù ní kó mú ọ̀tá lọ́rẹ̀. Wọ́n sọ̀díkù àdúwìnà. gbàngbàgà mi. Iyyaka la takun bihima qurba. bàbá yorùbá lóbi yóò dùn mí. Àdúwò sọ̀díkì. yorùbá lóbi mọ́. Wọ́n sọ̀díkù àdúwìnà. gbà mú tìrà mi ni. Iyyaka la takun bihima qurba. bá mú yàn. Àdúwò sọ̀díkì. àwọn tí wọ́n gba ẹ̀ka rẹ̀ lónìí ẹ̀dá kọ́ bí ò bá tiẹ̀ dá ó ti dá kò gbọ́dọ̀ wó ni. fanada wa zikun bina ya ira alaka na biyi wa alu tukọ. bọ́ọ̀ bá ń gun ọkọ̀ tára rẹ̀ ò bá balẹ̀ nítorí fi ké mọ̀nà tí bá ń fi nísìnyí ó dùn ẹ̀. fanada wa zikun bina ya ira alaka na biyi wa alu tukọ yóò dúró nísìnyí. Akramakumullah. kódà bí bíríkì rẹ̀ bá fẹ́lẹ̀ yóò dúró lójú ẹsẹ̀ ni. bó lọ wí jèrè. Àdúwò sọ̀díkì. bàbá kan sọ ma jẹ́ olú ọlẹ́jọ́ ma. Wa sọ̀díkù àdúwìnà. yorùbá níbi dáadáa. Iyyaka la takun bihima qurba. àwọn márùn-ún ni wọ́n gba láwà ní àmì ọ̀kàrí lónìí márùn-ún fa ó sì jọ ọ̀nà márùn-ún tí kídìrú ti máa kírun. ìrun wákàtí márààrún tí kí lójú kan náà wo ní tí kí márààrún Sadiq àdúwò Sadiqi. Àdúwò sọ̀díkì. Wa sọ̀díkù àdúwìnà. nǹkan ní ṣègbésí ayé rẹ̀. Iyyaka la. ọlọ́run sọ yín ló kọ nígbà tá à ń bọ̀ wọ́n tó wá gbára wọn bẹ̀ yánnayànna. ó sì do alákànnà bí yòó alò tó kọ ó kà tẹnu bọ̀lẹ̀ ni ọ gbọ́dọ̀ kọjá àbí wa kò gbọ́dọ̀ kọjá àbẹ̀ ni gbogbo àfáàní kó máa ké bọ́kọ̀ bá ti fẹ́ mì fanadá àsùnbìnà yàrá alákànnà bí yòó alò tó kọ yóò dúró sójú kan náà ni kódà tó bá dé orí bíríìjì kò gbọ́dọ̀ wọnú odò ìdajì ó do ìdajì ó yà wá ń ta ni ọkọ̀ ṣe ṣubú máa fà ń di kò gbọ́dọ̀ ṣubú ni yóò yà wọ́ tuurutu ni kò gbọ́dọ̀ fẹ̀yìn lélẹ̀ náà
ẹ̀yin náà lè ẹ̀yin àfáà lè ní bó lọ wí. وصديق عدونا ìlú yìí gbóná jẹjẹ díẹ̀ إياك ọkùnrin ló lè sàn tí mo fẹ́ sà ẹ̀ tẹ́ bá ti fẹ́ bóde ẹsẹ̀ ọ̀tún ọjà ńlá mi mẹ́rin àdé nsàdá بني ẹsẹ̀ òsì wà mí خلفهم nsàdá سداء tọba sókè tán tọba fẹ́ di okùn fa àkṣe náà hàn fa òun la ìlú يبصرون máa gba àárín wọn lọ wọn máa yà fún ọ ni tí wọn ti rí ọ pé òun ẹ lọ mú wọn padà. Allahu Akbar bó lọ wí ọmọdé. عدو صديقي ẹni tó jókòó tí Khadiru tí ó mọ̀ kó ní ó wá sọ pé èmi mo jókòó tì ọ́ èmi balẹ̀ yàm abá nǹkan ni sókò rẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ bá ti mọ́ kòkòrò gbàgbé kí wọ́n ilé àmù ni. وصديق عدونا èmi ò mọ̀ ilé àmù o bàbá ni àmọ́ ẹ lọ bá ààrẹ níwà sílé èmi rà á mà tayọ ànàkún bá ànàkún n ta kí ojú bá ń lọ. إياك nínú ìwọ sọ fún kí ọ lè tẹ̀lé mi èmi dúró lójú kan. إياك لا تقم بما قربا ọ̀nà àṣùbà kàábà lè méjì kì gbogbo ọ̀run àṣùbà ayé kàábà ni bọ́lá tí wàá kí zuhuri fi Madinatil Munawwara Madinatir Rasul kótó láti kọ́ zuhuri bọ́jú dé Madina ibẹ̀ ní tí kí zuhuri bọ́lá tí wàá kí asri Baitul Maqdis ni ní tí wọ́n kí asri mi ní Jerusalem bọ́lá tí kí magribi ẹ̀gbọ́n túrì síra ibẹ̀ ní tí kí bọ́lá tí kí ìṣá iná tí iná yá jújọ mọ́ yẹnì bọ́ọ̀lù ti parí ẹ̀ Zulkarnaini iná tó dáńjọ́ sí sẹ́yìn pé Láwàní Zulkarnaini ló kọ́ wé Láwàní tà ń wé olókọ́kọ́ wé láyé ẹ tó bá ní tafsir Ruhul Bayan kó lọ wo ọ̀rọ̀ Zulkarnaini Ibn Abbas ló sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ tí Ibn Abbas bá sọ yìí gbọ́dọ̀ takò torí pé ó rí ànábì tán ẹ má bínú ẹ̀dá kan Zulkarnaini ó ní wo méjì láàrin orí ìwà wí àsọ ọmọ wàzírì ẹ̀ ló wá rí njọ́ tó fẹ́ wà pé àsọba níwo lórí wàzírì náà nìkan kullu waziri Musa illa kene illa waziri Musa gbogbo wàsíìrù lábẹ́ tí máa pa ọ̀gá wọn àfi wàsíìrì Musa nìkan ni ọ̀pọ̀ ọ̀gá rẹ̀ àfi wàsíìrì tèmi kò pa mí àmọ́ bàbá wọn fẹ́ rí bàbá ẹ dìde bàbá ẹ mọ́ tọ̀ ẹ mọ́ sùn mọ́ ẹ ǹde ó yá ó tó yá ṣé ẹ fẹ́ gbọ́ délẹ̀ Zulkarnaini wa ni lọ ti rí ọ gbọ́dọ̀ sọ kò wá rọrọ yìí sọ inú rẹ̀ wá ń wú kò rí sọ jáde ó wá dìgbà tó fẹ́ kú ó wá gbẹ́ kòtò ó ní wọ lẹ́lẹ̀ ọba olúwa níwọ méjì lórí ó bá da yẹ̀pẹ̀ bò lẹ́yìn 20 ọdún tó ti kú igi kan bá wù níbẹ̀ bíi fèrè báyìí àwọn ọmọdé bá fi ń ṣe náà bá gé náà bá là á bí wọ́n ṣe lábẹ́ tó fún fó ó ní ẹgbọ́ o ọba olúwa níwọ méjì lórí n la fi nífẹ̀ẹ́ náà ààrẹ sọ tó ọba ṣe kí wọ́n tó sọ kò sáàsìrí ẹni tó fi sí lọ́wọ́ oúnjẹ bá jà ní òtù a ní ẹtẹ́ tí ọ̀rọ̀ ń bẹ ẹ gbọ́rọ̀ yóò tún náà sírí nù. ọlọ́wọ́ náà márààrún tí mo kà ẹ̀ ọ̀nà márààrún yìí amárààrún tí gbàláwà ní lónìí tí wọ́n fi dùnú lò wọ́n lábẹ́ títí kí zuhuri títí kí asumaki fi ṣe àti sóbò ààyè mẹ́rẹ̀ àyè àlùbáríkà ní márààrún ẹ̀ lálùbáríkà káwé láwà ní ká tó ṣàdúrà náà àbí àmì ló dá wa gbàlọ́wọ́ mi Allahumma ighfir li ummati Muhammadin Allahumma rahmi ummata Muhammadin farrij an ummati Muhammadin. wọ́n ní bẹ́ẹ̀ bá yọ mẹ́tẹ̀ẹ̀ta yíwọ náà bùdàlà yóò di abdul kó tó kú tó bá kú ànígbà ẹ̀mí rẹ̀ ara ni ó máa jẹrà ẹ̀mí rẹ̀ ò ní jẹrà náà láti wù.
Imam Abdulmumin Abdulkarim. Àwọn dà. Àwọn dà. Àwọn. Èèyàn fẹ́ máa kà tán wọ́n yá. Bá a ti tọrọ fáfá wa yìí, bàbá wa Sheikh Adam. Rahimahullah. Bàbá wa àgbà ní mẹ́sìn gbé wá. Rahimahullah. Bàbá wa Sheikh Kamali. Rahimahullah. Gbogbo àtàwọn tí wọ́n ti lọ tí wọ́n rí bẹ́ẹ̀ ó fi wá dérí bàbá oníwàásí àgbáyé. Rahimahullah. Táwọn náà lọ ní tòsítòsí yìí. Bàbá oníwàásí àgbáyé bẹ́ẹ̀ ọba lójú tí ó fi rí na àbí tí ọba létí tí ó fi gbọ́rọ̀ àbí tí ọba nílà ká ìtẹ́yàn fi wòye sí nǹkan bọ́bá mọ bàbá oníwàásí àgbáyé gbogbo tí ò ṣiṣẹ́ láàrin ó sì máa ṣiṣẹ́ látara kíni látara kàrámà mímọ̀ tọ́lọ̀ fún wọn. Nígbà tí mo gbọ́ pé bàbá náà kú mo wá wòye pé bàbá oníwàásí àgbáyé àfáà mi bàbá wa àgbáyé jọmọ nínú àlùlù ọ̀rọ̀ wọn tí wọ́n máa ń sọ bàbá ní afúnálì mọ̀lúùkì. Afúnálì mọ̀lúùkà min sawili qadaya wa kullu shuja'an sawili abaya wa kullu shuja'an sawili abaya. Dika salita koya abukoleka si basawi sakoya abukoleka si basawi sa abuka misawi likodoya. Àwọn lórí bàbá wọn bá lórí àfúnálì mùlùkà. Misawi likodoya. Àwọn ńlá ní lọ nínú Ìlọrin yìí. Mísàwílì kọ̀dọ̀yà. Àwọn tí wọ́n sọ̀rọ̀ hánlẹ̀ kan náà táyọ̀ ọmọ pé yẹ́ẹ̀sì òdodo ọ̀rọ̀ ní àwọn ni wọ́n kú yìí. Mísàwílì kọ̀dọ̀yà. Àfúnálì mùlùkà. Àfúnálì mùlùkà. Àwọn ọlọ́lá nínú owó wọn lọ. Àfúnálì mùlùkà. Àwọn ńláńlá nínú mímọ̀ wọn lọ. Àfúnálì mùlùkà. Àwọn ńláńlá nínú àṣẹ wọn lọ. Àfúnálì mùlùkà. Àwọn ńláńlá nínú iyì wọn lọ. Àfúnálì mùlùkà. Mísàwílì kọ̀dọ̀yà. Àwọn tí wọ́n dájọ́ lẹ́ẹ̀kan náà tí ò sẹ́ni tí ó pè é ó sì dá bẹ́ẹ̀ wọ́n tàn. Wọ́n kúlù sùjọ́ nísàwílì àbáyá. ń bọ̀ bàbá wa ọba lọ́rin ọlọ́run ò ní tú ìlú ìmọ̀ yín lérí. Tẹ̀sùbá ṣé wọ́n álímì ti ń bẹ lọ́wọ́ yín ẹ tún mú dáadáa. Òkà àfa álímì ti ń bẹ lọ́wọ́ yín ẹ kì í bọ́ mẹ́jọ bọ́lẹ̀ àfúnálì mùlùkà. Mísàwílì kọ̀dọ̀yà. Àwọn òkè tọ́lọ̀ fi dé Ìlọrin mẹ́lẹ̀ àwọn ni wọ́n ń wò yìí. Mísàwílì kọ̀dọ̀yà. Àwọn tí wọ́n bàbá oníwàásí àgbáyé bọ́bá débì kan aṣòdodo ọ̀rọ̀ hàn wọ́n sẹ́ni tí ọ̀wá pé o ṣe wí yìí nítorí wípé Ọlọ́run ni wọ́n bẹ̀rù wọn bẹ̀rù èèyàn. Mísàwílì kọ̀dọ̀yà. Má bọ̀. Wàkúlù sùjì àlìsàwìlẹ̀ àbáyá. Wàkúlù sùjì àwọn akin ẹ̀rí bí ìyẹn bá jẹ́ àfa nínú Ìlọrin tá a wà yìí tí ó dá nǹkan lẹ̀ tá a retí pé ta ni ó sòdodo ọ̀rọ̀ ń bẹ̀ ta lákin oníwàásí àgbáyé ni. Wàkúlù sùjì àlìsàwìlẹ̀ àbáyá. Bàbá Ìlọrin bá ń ṣe nǹkan kò sáfà tọ́ka tí ó sọ̀rọ̀ táyé ọmọ yìí pé agbọ́wàásí oníwàásí àgbáyé ni. Wàkúlù sùjì àlìsàwìlẹ̀ àbáyá. Gbogbo àwọn ńlá adájọ́ ni ọ́ ni oníkò ni ọ́.